obìnrin bá jìyà lé ọkọ ó fi ra àlùbáríkà fáwọn ọmọ ẹ̀ ni. Ṣẹ́rí mo detest language yẹn like mad. Mi mọ reason tí àti ṣoríire àwọn ọmọ ṣe rest on the suffering of their mother. Intentional suffering tẹ́ ẹ̀ inflict. I don't know what it is about the children tó fi jẹ́ wípé tí ẹ̀jẹ̀ ìyá wọn ò bá fẹ́ gbẹ tán mọ́ lára ní fún àwọn ọmọ yẹn permission láti ṣoríire. Ẹ̀yin ò rí education as a means to oríire. Rí training your children properly as a means to oríire. Rí making your wife be in the right frame of mind láti raise healthy children. Rí as a means to oríire. The only means fún oríire àwọn ọmọ yẹn ni pé kí ìyá wọn ṣáná ní ara. Kó sọ́fà, kó ṣọ́ọ̀fà, kó ṣọ́ Ìlọrin. Kẹ́jẹ́ domi mọ́ lára. Kó mi di zobo. Tí obìnrin ò bá tí jẹ ìyà ní like language yìí ó máa ń jẹ́ kó dàbí ẹni pé children are a punishment for their mothers. Wípé tó o bá ti bí ọmọ àsobìnrin o, the next thing ni wípé kó o wá kó sínú wàhálà àti fìtìnà tí ayé kíyà jẹ́ dọjú alẹ́ lórí kíni nǹkan ọ̀hún. Lórí one bag of rice tọmọ máa gbé wá fún tí ọmọ mi máa gbé fún yẹ lódidi ọdún kan. Lórí 10,000 owó oṣù tí ọmọ mi máa fún yẹ lóṣooṣù. Lórí kíni nǹkan ọ̀hún. Lórí ìyá tọmọ ọkùnrin gan lè fẹ́ yàwó kí ìyàwó sọ pé no, I don't like your mom. I don't like your kò dẹ̀ like mọ́ọ̀mù nu. Kò sí ohun tí mọ́ọ̀mù fẹ́ ṣe. Kí wá ní èrè woman yẹn fún gbogbo ìyà tó jẹ. The only logical thing is to treat each other with kindness and respect. Táwọn ọmọ bá fẹ́ táwọn ọmọ bá bímọ ń lu òyìnbó ìyá wọn náà máa pè. Ṣebí nígbà tí woman yẹn tí Ọlọ́run bá lọ́rẹ̀ ẹ̀mí ẹ̀ tó jẹ́ ó dàgbà dé level yẹn ni. Kí ni reason tẹ́ fi feel pé àwọn obìnrin wọ́n máa ń sá kúrò nínú ilé fọ́kọ wọn máa náwọn lọ tọ́mọ wọn fẹ́ padà sílé mọ́. Ìgbà tí ò sí relationship láàrin àwọn àtọkọ wọn. They don't know ọkùnrin mi gbogbo valuable years ẹ̀ tó yẹ kó fi build relationship pẹ̀lú ìyàwó ẹ̀. Àwọn ọ̀rẹ́ àwọn tó jọ ń mutí ló build relationship pẹ̀lú. Àwọn tí wọ́n jọ ń mutí àwọn side chick àwọn ọmọ tó ń gbé fúnra wọn ló build relationship pẹ̀lú. Obìnrin tó jẹ́ pé ìwà tí ẹ tẹ́ bá jọ sọ̀rọ̀ ẹ̀ ní tọ́pìkì kankan tẹ́ fẹ́ sọ. Báwo ló ṣe expect pé suddenly nítorí pé o ti wá dàgbà nobody is looking at you anymore. Kó wá expect pé kó jókòó kó máa bẹ́ẹ̀ sọ̀rọ̀. Gbogbo time tó fi engage in conversation níta ṣó rò pé òun náà ò ní náwọn tiẹ̀ tó ń bá sọ̀rọ̀ ni. Tó bá jẹ́ wípé àwọn ọmọ ló fi ṣe solace ó rò pé tó bá ní opportunity láti dá fi ẹlẹ́nu lé kó sá lọ bá àwọn ọmọ ẹ̀ kò ní fi ẹlẹ́ because you do not have a relationship with your wife. The only thing you've ever been to her is either a checkbook or the father of her children or both. Ẹlòmíì father lásán ni ó jẹ́ tí ò ní jẹ́ checkbook obìnrin yẹn ó tún máa jìyà tó àwọn ọmọ ẹ̀ ni. Ẹ yé try láti normalize nǹkan tí ò dáa. We have beautiful marriages. Tó o bá jẹ́ young person have it at the back of your mind pé there are good marriages.